Ẹ káàárọ̀ o, a kí yín ẹ̀yin ènìyàn wa. Ní fídíò eléyìí tí a kọ́kọ́ ṣe ní àkọ́kọ́, a ṣàlàyé fún wa bí a ṣe lè sign in. A dẹ̀ tún ṣàlàyé fún wa bí a ṣe lè ṣe àwọn ètò wa ní kọ̀ọ̀kan. Báyìí, a ó ṣàlàyé bí a ṣe lè máa gba Coinpot wa, òní ètò tí a fẹ́ ṣàlàyé fún gbogbo wa. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé nínú mẹ́sẹ̀jì mi àkọ́kọ́ pé kí a tó bẹ̀rẹ̀ sí ní gba Bitcoin wa, a máa kọ́kọ́ láti lọ on ace wa ní orí Google Chrome wa, níbi tí a ti allow wa, tá ti fún wa láàyè láti lè máa gba àwọn Bitcoin wọlé. Ní báyìí, ètò kan nísàlẹ̀ níbi tí a ti kọ pé login sign up. Ìbẹ̀lẹ̀ kejì ló pè ní my claim link. Click lórí my claim link. Ẹ rí i pé nígbà tí a click lórí my claim link, àwọn pop-up menu kan jáde níbẹ̀. Tẹ́ bá wò sàlẹ̀, ẹ rí i kó sọ pé from 1 to 7. Ìyẹn ni pé ìpele kìíní sí ìpele keje. Tí a bá wo ìsàlẹ̀, a rí i tí wọ́n kọ BTC1. BTC1. A ó click lórí BTC1 yìí. Tí a bá ti click lórí BTC1 yìí, ẹ rí i pé àwọn pop-up menu kan tún jáde ní ìbéèrè tí wọ́n ti nàka nísàlẹ̀ pàápàá pé ó nàka síbi pé ẹ click bí níbi tí wọ́n lo blue color àti àmì nísàlẹ̀ tí wọ́n fà gbọ́ọ̀rọ̀ sí abẹ́. Eléyìí tí a mọ̀ sí underline ni wọ́n máa ń pè ní èdè òyìnbó. A wá click lórí ẹ̀ báyìí. A gbé wa lọ síbi tí a ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gba Bitcoin wa. Ẹ rí i pé ó gbé wa síbi tí a pè ní wọ́n pè kan ní pé Bitcoin òṣùpá. Ìyẹn ni pé owó inú òṣùpá ni ohun tí wọ́n pè moon Bitcoin, owó inú òṣùpá, torí Bitcoin gangan fún ara rẹ̀ owó ni. So owó inú òṣùpá òun ni ó gbé wa wá sí orí ẹ̀ bí yóò ṣe máa gbé wa wá rè. Ẹ rántí pé ìpele kìíní sí ìpele keje òun ni à ń lọ. Orí ìpele kìíní la wà yìí, a kílíkì pé sign in. Tí a bá ti kílíkì pé sign in, a ó fìlì email address wa eléyìí tí ó ti wà ń bẹ̀ already tẹ́lẹ̀. A ó kílíkì ẹ̀, then a sọ wípé mi ò kìí ṣe robot. A verify wa. A gbé wa wá. A ó rí i pé a sọ fún yín pé àwọn ìgbésẹ̀ àwọn nǹkan kan mọ̀ yọjú. Tẹ́ bá rí ẹ sọ pé CC dumps. Àwọn yẹn ni ó ń fún wa ní owó tí à ń gbà, bí wọ́n ṣe máa yọjú nìyẹn. So tí a bá wo ìsàlẹ̀, a rí i pé ó gbé wa wá pé kí a kílíkì àwọn nǹkan kan. A ó kílíkì ẹ̀, then a ó sọ pé kí ó verify. Ó tún ní pé kí a fìlì, ó ní ká kílíkì tí wọ́n ń pè ní traffic. A ó kílíkì ẹ̀. Bó bá ṣe ń gbé wá, bẹ́ẹ̀ ni a ó máa kílíkì tí a bá mọ̀ tó bá jẹ́ answer sí, tó bá jẹ́ ìbéèrè sí ohun tí ó béèrè. Ẹ rí i pé ó ti máa kẹ̀ wípé mi ò kìí ṣe robot. Mo wá sọ pé kó sign in. Ẹ rí i pé nígbà tí ó lọ, ó bẹ̀rẹ̀ sí ní lọ. Ẹ rí i pé ó gbé mi wá sí orí ètò míì. Ó gbé mi wá, ẹ máa ṣó sókè. Ẹ rí i pé tí ẹ bá wo kí ẹ̀, ó gbé níbi Bitcoin wa, ó ní 0.0000 ní ìparí ẹ̀, ó gbé ẹ̀ta wá. Ẹ̀ta yìí gangan òní tí a fẹ́ claim. A wá sọ pé claim now. Ìyẹn ni pé a fẹ́ gba owó wa tí ó wà ní ọwọ́ ẹ̀, pé bá ń gbé nǹkan mi. A sọ pé claim now. Ẹ rí i pé bá tí mo tẹ̀, ó ní pé kí n tún sọ pé mi ò kìí ṣe robot. Mo tún máa kílíkì ẹ̀ pé mi ò kìí ṣe robot. Ó ti máàkì mi pé mi ò kìí ṣe robot. Màá wá ní pé yá claim náà, bá ń gbé nǹkan mi jàre. Ẹ rí i pé ó gbé nǹkan wá sílẹ̀ pé fetches claim successful. Ìyẹn ni pé mo ti gba ẹ̀tọ́ mi ní ọwọ́ ẹ̀. Ẹ rí i pé tẹ́ bá wo total amount nísàlẹ̀, tẹ́ bá di tí wọ́n kọ total, ẹ rí i pé tẹ́ bá wo ìsàlẹ̀, tẹ́ bá wo ẹ̀yìn ìṣirò yẹn, rí i pé mẹ́rin òun ló fún mi. Mẹ́rin ló fún mi. Ìyẹn ni pé mo ti gba ẹ̀tọ́ mi ní ọwọ́ ẹ̀. Màá close ẹ̀ down. Then mo lè ṣùgbọ́n màá close ẹ̀. Màá tún close ẹ̀ níbí tí ó bá ṣe rọ̀ wá lọ́rùn sí. Màá tún padà wá sí orí platform tí a mọ̀ sí Telegram mi. Màá tún wá sọ wípé kí ó tún lọ fún ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ẹ rí i pé ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì, ó tún gbé wá náà pé kí n tún kílíkì ibi tí ó nawọ́ sí fún mi yìí. Màá wá tún kílíkì ó náà báyìí. Ẹ rí báyìí, ó tún gbé mi wá sí orí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. Ìyẹn ni ó pè yẹn ní mú dash. Ìyẹn ni pé
wọ́n fẹ́ dash mi ní owó ojú òṣùpá, owó inú òṣùpá, wọ́n fẹ́ dash mi ní owó inú ojú òṣùpá, màá tún wá sọ pé kó sign in fún mi. Then màá tún fill email mi. Bí a ó ṣe máa ṣe lélẹ̀, gbogbo ẹ̀ pátápátá ló ní ètò. Tí màá tún ti fill email mi, màá tún ní kó sọ pé mi ò kí ṣe robot torí pé èèyàn ni mí. Ó tún ní pé kí n fill ó tún gbé kí n fill wá, màá tún tẹ̀. Tí mi ò bá ti rí ní tí ó béèrè, màá tún tẹ̀. Màá tún ní pé kí ó fẹ́ ẹ rí pé ó sọ wípé mi ò kí ṣe robot. Màá wá sọ pé kó sign in again. Màá ní kí ó sign in. Tí ó bá ti wá load tán, ó ń load lọ́wọ́ ni o. Tó bá ti wá load tán, màá tún wá sun sókè. Ẹ ṣáà máa sun sókè. Ẹ máa rí pé ó sọ pé claim now. Àwọn ibi tí ẹ máa wò nìyẹn. Kí ló ní kí n claim o? Tẹ́ bá wo àwọn òdòdó yìí, ó ní kí n claim 206 ní ìsàlẹ̀ lẹ́yìn pátápátá. Màá wá claim ẹ̀ pé yá bá ń gbé 206 mi o. Èjì, odò àti ẹ̀fà mi mo fẹ́ gbà ní ọwọ́ ẹ̀. Màá tún wá sun sókè. Màá tún wá sọ pé claim now pé kó bá mi gbé nǹkan mi. Bó tún máa sọ pé mi ò kí ṣe robot o, èèyàn ni mí o. Èèyàn ni mí, mi ò kí ṣe robot. Ẹ rí pé ó ń load lọ́wọ́. Ó fẹ́ wò bóyá èèyàn ni mí àbí mi ò kí ṣe ènìyàn. Eléyìí tí ó bá ti wá load tán, tó bá ti wá load tí tó ń sáré lọ, ẹ rí pé ó gbé ohun tí mo pè ní AIDS, ó gbé wá láti yọjú. A ò ní láti ṣe nǹkan tó bá ta bá rí báyìí. A kàn sọ pé kí ó padà ní. A ní kí ó padà sẹ́yìn. A wá sọ pé claim now torí àwọn tí ó ń fún wa ní owó nìyẹn. Then a click pé mi ò kí ṣe robot. Ẹ rí pé ó sọ, ẹ rí pé ó ti mark ẹ̀ pé mi kì í ṣe robot. A wá sọ pé ó yá bá ń gbé nǹkan mi, claim now. Ẹ rí pé ó ti mú wá fún mi. Tí a bá ti ń rí, tí a bá ti ń ṣe ní kọ̀ọ̀kan, tí a bá ti rí tó bá ti ń sọ pé fetches claim successful, ìyẹn ni pé n tí a gbà ó wá sí àṣeyọrí. Ìyẹn ni pé n tí a ṣe ó ti jẹ́ àṣeyọrí. Tá bá wò lẹ́yìn ìgbà tí wọ́n gbé àwọn ìpolówó wá, ìpolówó tí wọ́n gbé wá, ó tún ní tí ìyẹn tó ń ṣe. Nígbà tí ó gbé àwọn nǹkan wọ̀nyí wá, ṣùgbọ́n nígbà tí ó gbé àwọn nǹkan wọ̀nyí wá, kí ló ṣe fún mi o? Ó tún bá mi fi kún. Ẹ rí pé ẹ̀ta, odò àti ẹ̀fà ni n tí ó ní pé kí n gbà. Màá sọ pé claim now. So mo ti close yẹn náà dà. Màá close ẹ̀ níbí. Màá wá padà sí orí ìpele ẹlẹ́ẹ̀kẹta. Màá tún wá click lórí ìpele ẹlẹ́ẹ̀kẹta. Màá tún wá ní pé yá claim now. Màá tún wá ní pé kó sign in. Bí a ṣe máa ṣe òní, bí a ó ṣe máa ṣe òní yìí. Màá tún wá ní pé ó yá kó sign in náà. Mo fill email mi. Màá ní mi ò kí ṣe robot. Màá ní kó verify. Ó ní kí n verify crossway. Mi ò rí crossway kankan bẹ́ẹ̀ yẹn. Màá ní kó skip street light, traffic light. Màá ní kó tẹ̀lé. So ó ṣe kí n wá fast báyìí nígbà tí mo ti ṣàlàyé fún wa bí a ó ṣe máa ṣe. Màá ní kó claim now. Then màá lọ síbi pé claim now. Ẹ rí pé ó ní kí n claim yẹn náà. So ó ti fẹ́ rà pé mi ò kí ṣe robot. Then màá ní kó bá mi gbé nǹkan mi. Màá ní kó bá mi gbé nǹkan mi. Màá tún click pé kó bá mi gbé nǹkan mi. A ó rí báyìí pé ó tún ti gbé wá pé ó ti wà successful. Tó bá ti ń gbé wá báyìí pé a ti ṣe then màá wá close ẹ̀. Màá bọ́ sí orí ìpele ẹlẹ́ẹ̀kẹrin. Màá tún ní, ìyẹn ni wọ́n pè ní doggy coin. Màá tún ní yá bá ìpele ẹlẹ́ẹ̀kẹrin. Màá tún click ẹ̀ báyìí. Màá tún click ẹ̀ báyìí. Màá tún sọ pé kí ó sign in. Màá tún fi email address mi, màá tún fi sí. Màá tún sọ wípé mi ò kí ṣe robot o. Tí ó bá ti gbé wá pé mi ò kí ṣe robot. Bí a bá ṣe ń fi email address wá sí, ó náà ló máa bi wá léèrè pé ṣé robot ni wá ni àbí a kì í ṣe robot. Mi ò dẹ̀ kí ṣe robot. Màá fill ẹ̀ fún ìbéèrè tí ó bá béèrè ní ọwọ́ mi. Ó ní pé kí n fill boat, ẹ̀rọ awakọ̀ ojú omi. Màá wá ibi tí ó bá wà, níbi tí wọ́n bá ti, tí mi ò bá ti rí, tó bá ti pé, màá ní ó yá kó bá mi verify. Ó ní ẹ̀rọ awakọ̀ ojú omi sì kú. Ó dà pé kan tún rè, okay, kan tún rè ń bì. Màá ní kó verify. Ẹ rí pé ó ní pé kí n fill traffic light. Màá fill ibi tí traffic light tó bá wà. Màá tún ní pé kí ó verify. Ó sọ fún mi pé mò ń ti gbà pé mi ò kí ṣe robot. Màá wá ní pé kí ó sign in.
tí ó bá ti sign tán, tí ó bá ti load tán, yà ẹ rí bẹ́ẹ̀ yóò ti gbé ó ti dún gbanan màá wá sọ pé ẹ rí pé níbí ẹ wo tó ní kí n gbà fún Coinpot lásán, ó ní kí n gba 0.1593 nítorí pé kí n gbà nìyẹn màá wá kílíkì pé bá ń gbé nǹkan mi mo ní, màá wá sọ pé ó yá mi ò kí ṣe robot o, mi ò tètè bá ń gbé, mi ò kí ṣe robot, tètè bá ń gbé nǹkan mi. Fún gbogbo ẹ̀yin ọmọ Oòduà, àsìkò rèé tètè láti pé kí àwa náà kí á di olówó. Màá ní ó yá bá ń gbé nǹkan mi ò kí ṣe robot. Màá tún tẹ̀lé kan tí tó bá tètè fẹ́ lọ mo lè gba ojú ẹ̀. Ẹ rí pé nígbà tó tún gbé wá fún mi, ẹ rí bó sọ pé the fetches claim successful. Ìyẹn ni pé tí a bá ti ń rí àwọn nǹkan wọ̀nyí, á jẹ́ pé ní tí a ń ṣe ó ń jẹ́ àṣeyọrí. So tí a bá ti wá sórí ìpele ẹlẹ́ẹ̀karùn-ún, tí ó bá ti load tán, tó tún ti gbé wá pé kí a sign in, a kílíkì pé sign in. Tí a bá ti kílíkì pé sign in lórí ìpele ẹlẹ́ẹ̀karùn-ún, a tún fill email address wa, a ó fill ẹ̀ sí, then a tún fill pé mi ò kí ṣe robot, a ó fill ẹ̀ síbẹ̀ pé mi ò kí ṣe robot. Tí a bá ti sọ pé mi ò kí ṣe, a gbé pé ká fill traffic light, a gbé wá, a dẹ̀ sọ pé kí ó next. So ó ní ká fill, a tún kílíkì, a ní pé kí ó verify. Ẹ rí pé tó bá ti verify pé mi ò kí ṣe robot, a wá sọ pé sign in. Tí ó bá ti load tán, a wá sí òkè sísàlẹ̀. Ẹ rí pé ó ní ká gba 91 fún Bitcoin Cash. A sọ pé yá kó bá mi gbé nǹkan mi, a ó claim ẹ̀. Nígbà tí a bá claim, a ó rí pé ó yá bá ń gbé nǹkan mi. Then a gbé wá pé kí robot ni mí nàbí mi ò kí ṣe robot. Màá tún fill ẹ̀ wípé mi ò kí ṣe robot. A ó rí pé àwọn tí ó ń dà wá láàmú yìí, a ò gbọ́dọ̀ kò ní nǹkan tá a fẹ́ ṣe pẹ̀lú wọn. A kàn sọ pé kí a padà sẹ́yìn, pé kí ó back. A gbọ́dọ̀ lè refresh tí network yẹn tí ó bá ń dà wá láàmú. A lè refresh àkáǹtì yẹn láti pé kí a fà wálẹ̀ àwa tí network wa tí ó bá ń dà wá láàmú. So tó bá ti wá báyìí, ó yẹ pé kí ni ó ní ká gba 92, ìyẹn ní tẹ́ bá wo ẹ̀yìn àpapàtà 92, then a sọ pé claim now. A lè sọ pé mi ò kí ṣe robot, a kílíkì claim now. A ó rí báyìí pé ó ní pé ó tún ti wà successful. Àwọn tí a máa wò rèé tí a fi mọ̀ pé a ti ṣe àṣeyọrí. A ó close ẹ̀, then a ó close ẹ̀ down báyìí. A ó dẹ̀ bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kẹfà, àti orí ìpele ẹlẹ́ẹ̀kẹfà yìí ó tún ní àwọn iṣẹ́ tí a ṣe ń bẹ̀ lọ́tọ̀. Ó yàtọ̀ sí ìpele ẹlẹ́ẹ̀kínní tí ó rí dé orí ìpele ẹlẹ́ẹ̀karùn-ún. Ìpele ẹlẹ́ẹ̀kẹfà àti ìpele ẹlẹ́ẹ̀keje àwọn yàtọ̀ díẹ̀. Tí a bá ti kílíkì tó sọ pé kí a sign up, so nígbà tó gbé wá sórí ìpele ẹlẹ́ẹ̀kẹfà, ó gbé wá sí bíi pé bonus Bitcoin. Ẹ rí pé tí ó kọ bonus Bitcoin, free Bitcoin fetches. Then kí la máa ṣe o? A kílíkì register. Ẹ má lọ kílíkì sign in o lórí ìpele ẹlẹ́ẹ̀kẹfà àti orí ìpele ẹlẹ́ẹ̀keje. A ó kílíkì register ní orí ìpele ẹlẹ́ẹ̀keje. Then a ó fill àwọn yẹn. So a ó fill password wa. Then a ó confirm password wa. Then a wá kílíkì pé mi ò kí ṣe robot. Then ó ní pé kí a fill palm tree. A wá bí tí palm tree bá wà. Then a ó kílíkì wípé kí ó verify. Ẹ rí pé ó ti verify. A wá kílíkì pé kí ó register. Tá bá wo pé kí ó rí pé ó tún dá wa padà sí orí email address wa wípé kí a lọ sórí email address wa o, pé òun tún ti bá wa ju kankan síbẹ̀ sí orí email address wa. Then a wá lọ sí orí email address pé sign in. A wá fill email address wa ilé tí mo ti save tẹ́lẹ̀. A kàn fill ẹ̀ báyìí ni. A sọ pé kí ó ní, then a ó fill ẹ̀,
á ní pé kí ó verify. Ẹ rí pé ó sọ pé I'm not a robot. Then màá ní pé kí ó sign in. Ẹ rí pé ó ti gbé wá. Màá wá sún lọ sí òkè. Màá máa sún lọ sí òkè. Ẹ máa sún lọ sí òkè. Ẹ máa sún lọ sí òkè títí tí ẹ ó fi rí ibi tí ó sọ wípé claim now. Ẹ rí pé nígbà tí mo click pé mi ò kí ṣe robot, ó ní pé kí n tún fill àwọn nǹkan kan tó jọ mọ́ traffic light. Nígbà tí n bá gbà, màá ní pé kí ó verify. Màá wá click claim now. Ìyẹn ni pé bá ń gbé nǹkan mi nísinsìnyí. Tí n bá ti click ẹ o, á tún gbé mi wá síbi wípé ṣé robot ni mí ni àbí mi ò kí ṣe robot. Tí n bá wá wò ó, màá ti rí pé ó tún gbé wá. Màá tún scroll lọ sí òkè. Á tún scroll lọ sókè. Ìyàtọ̀ tó wà láàárín ìgbésẹ̀ kẹfà, ìgbésẹ̀ keje sí àwọn ìgbésẹ̀ tó kù ni pé tí a bá wo bí ẹ rí pé ó ti fún mi automatically nígbà tí mo sọ pé bá ń gbé nǹkan mi. Tí a bá tí kò bá tá bá ṣe rí pé ó tó sọ pé claim again in 14 minutes. Ó tún ní pé kí n tún padà wá láàárín 14 minutes. Ìyẹn ni pé ó ti gbá wọlé nìyẹn nígbà tí kíní tó wà ó ti yẹ káráyè wò. So a ó padà lọ sí orí ìpele ibi tí a wà yẹn ní orí ìpele ẹlẹ́ẹ̀keje. A ó click ní orí ìpele ẹlẹ́ẹ̀keje. A ó rí pé òun náà gbélé wa. A ó click lórí ibi náà fún ìpele ẹlẹ́ẹ̀keje. A ó sọ pé kí òun náà kí ó register ìpele ẹlẹ́ẹ̀kẹfà àti ìpele ẹlẹ́ẹ̀keje back. So ìpele ẹlẹ́ẹ̀keje a ó register. A fill email address wa. A ó fill password wa sí orí ìpele ẹlẹ́ẹ̀keje. A ó fill password wa náà síbẹ̀. Then a ó retype password wa náà síbẹ̀. A ó wá click pé mi ò kí ṣe robot. A ó tún click pé mi ò kí ṣe robot láti lè confirm ẹ̀. Ẹ rí pé àwọn tó ní ká click á wò wọ́n. Then á ní pé kí ó verify. Then a ó click wípé mo gbà láti wọlé. Màá dẹ̀ sọ pé kí ó sign in. Ẹ rí nígbà tá ní pé kó sọ ó tún dá wa padà sí orí email address wa pé kí á lọ confirm bóyá lóòótọ́ àwa la ní email address. A ó padà sórí email wa. Ẹ rí pé ká tó débẹ̀ ní tí a béèrè fún ó ti débẹ̀. A ó click ní orí ẹ̀. Orí tí wọ́n fi blue line kọ yìí, blue color tí wọ́n fi kọ yìí, a ó click ní orí ẹ̀. Then ẹ rí pé ó sọ wípé confirm registration. A ó close ẹ̀. A ó padà sí orí ibi tí a ti ń ṣiṣẹ́. A ó close òun náà. A wà ní pé kí ó sign in. Then a fill àwọn email àti gbogbo ohun tí a ní àbí. A ó fill wọn síbẹ̀. A ó click ẹ̀ síbẹ̀. A ní pé mi ò kí ṣe robot. Then ó ní ká fill crossway. A ó wá ibi tí ó bá wà. A ó fill. A ní pé kí ó confirm. Then ó ní boat náà o. Àwọn ọkọ̀ ojú omi. A wá wọn tí a bá rí ń bẹ̀. Ó dàbí ẹni pé ìkan rèé. Ìkan náà tún ní níbí. A ní pé kí ó verify. Ẹ rí pé ó sọ pé kí ó sign in. Ẹ rí pé ó gbé wa wá. Ẹ rí pé ó sọ pé a rí pé ó ní claim now for Satoshi. A ní pé ó yá kí ó bá wa mú nísìn, bá wa gbé nǹkan mi o. A ní pé kí ó bá wa claim ẹ̀ náà. So a scroll lọ sí òkè. A ó máa wò nígbà tí ó bá ẹ rí pé ó tún gbé àwọn ace tí yóò máa yọjú wá. A padà sí ẹ̀yìn. Tá bá ti padà sẹ́yìn, a tún padà sẹ́yìn láti pé kí a close wọn down. Then a wá sọ pé claim now. A sọ fún wa pé mi á ní pé mi ò kí ṣe robot. A ní kí n fill àwọn nǹkan wọ̀nyí. Tí n bá fill wọn tán níbi tí wọ́n pè wọ́n wà, ìkan náà tún níbí. Màá ní pé kí ó next. Tí n bá ní kó ní pé kí n fill ibi tí ọkọ̀ wà, màá fill ẹ̀ báyìí. Màá tún sọ pé kó verify. Ẹ rí pé ó ti sọ fún ẹ pé ó ti fẹ́ pé mi ò kí ṣe robot. Màá wá sọ pé bá ń gbé nǹkan. Ẹ rí pé eléyìí ó tún gbogbo sọ pé fetches claim successful. Ìyẹn ni pé ní tí a tún ṣe yìí o, ó ti wá sí ìmúṣẹ. A close ẹ̀. Tí a bá wò, a rí pé ó tún níbi ká tún padà wá láàárín ìṣẹ́jú péréte díẹ̀. Àwọn ìgbésẹ̀ tí a gbé láti ìgbésẹ̀ kìíní lórí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀keje lélẹ̀. A wá padà bóyá tí a ṣe yìí, bóyá ó rí àmì bóyá lóòótọ́ ni tàbí irọ́ ni. A ó padà sí orí ibi tí a ti kọ́kọ́ create àkáǹtì wa.
ṣe mọ̀ pé gbogbo tẹ́lẹ̀ rántí pé gbogbo tó bẹ̀ tẹ́lẹ̀ zero ni ẹ rí i pé ó ti gbé bitcoin, ẹ rí i pé ó ti gbé Coinpot, ó ti gbé wá fún wa. A kílíkì ní orí ẹ̀ báyìí, a wá kílíkì pé login. ẹ má gbàgbé pé tó bá gbé wá báyìí a kílíkì pé kó login, a ní pé kí ó login. A rí i pé tí a bá ti sọ pé kí ó login, tá a bá ti tẹ login sí, tá a bá ti sọ pé kó login, tá a send ẹ̀, a gbé wa wá sí ibi tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. A wá kílíkì pé kí ká sign up àwọn kí a sign in láti lè fi wo bóyá tí a ṣe bóyá orí. Tá a bá wá kílíkì ní ibi pé kí ó sign in, a rí i pé a máa sọ pé sign in torí pé a ó fill àwọn information wa sí ìyẹn, a ó fill password wa sí ibi láti lè wo ohun tí a ṣe bóyá a ṣe àṣeyọrí àbí ó kù díẹ̀ káàtó. A kílíkì pé mi ò kí ṣe robot. Ó ní ká fill àwọn nǹkan wọ̀nyí, a fill ẹ̀, a wà wọn, a fill, a sọ pé kí ó verify. Ó ti ní mi ṣe robot, a wá sọ pé kí ó sign in. So ó sọ wípé verify the email address and password. A yẹ email address àti password tí a fill, a yẹ wọ́n wò bóyá wọ́n correct. Tá a bá ti yẹ wọ́n wò bóyá wọ́n correct, a tún refill ẹ̀. A sọ pé mi ò kí ṣe robot. A sọ pé kí ó verify. A kílíkì pé kí ó sign in. Ó ń load lọ́wọ́ ni o. Tí a bá rí, a rí wípé tí ẹ bá wo orí dashboard report, a rí pé a ti gba 21 token. Tí ẹ bá rí pé 0 ni ó wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti gba 21. Tá a bá wá wo nísàlẹ̀ wá rí pé a ti gba 13 bitcoin code. Bí a ó ṣe máa gbà, ẹ rí pé a ti gba 99. A rí pé a ti gba ilé 229 ìyẹn Dogecoin tiwa. A rí pé a ti gba Litecoin tiwa 722. A rí pé a ti gba Dashcoin tiwa ìyẹn tó jẹ́ 306. Ẹ bá wo ẹ rí pé gbogbo pátápátá ni ó ti fill pẹ̀lú nọ́mbà. Bí a ó ṣe máa gbà rè ní every 15 minutes. Ẹ rí pé ìgbéla kọ́ òun la kọ́ ṣe yìí, eléyìí tí a ṣe yìí. Bí a ó ṣe máa gbà ní next video wa, níwọ̀n bàtà bá ti ṣe báyìí, bí a ó tún ṣe máa gbà tí ìṣe bóyá pé a ṣe máa fill email address, a ṣe máa sign in, a ṣe máa sọ pé à ń ṣe gbá, à ń ṣe àwo, a tún fìyẹn náà sí orí ètò fún wa. Ẹ ṣé gan-an ni. A gbé ètò yìí kalẹ̀ láti lè fi ran gbogbo ẹ̀yin ọmọ Oòduà lọ́wọ́ ni, láì dẹ̀ gbà kankan níbẹ̀. Ṣùgbọ́n a rọ̀ yín YouTube wa, a rọ̀ yín ẹ bá wa subscribe sí orí YouTube wa níbi tí ẹ ó ti lè máa rí àǹfààní láti máa rí àwọn kíní ìwò bí a bá ṣe ń ṣe tí a dẹ̀ ń post ẹ̀ síbẹ̀. Ilẹ̀ Oòduà yóò gbé wa o. Orílẹ̀-èdè Oòduà yóò wá sí ìmúṣẹ. Wọn ò dẹ̀ ní fi ẹnì kọ̀ọ̀kan wa, wọn ò ní fi wá ṣe àwọ̀.